kàyéfì kan tó ṣẹlẹ̀ níbi ikú Sheikh Lukman tí gbogbo èèyàn mọ̀ sí Abu Sufyan nílùú Ẹ̀pẹ́, òun ni mo fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí. Lákọ̀ọ́kọ́ kí n tó máa lọ, Allahumma ighfir lahu warhamhu wa adkhilhu al-jannat. Ọlọ́run dákun bá ní ṣe àforíjì fún Abu Sufyan, bá ní kẹ́ Abu Sufyan, bá ní fi wọ́n wọ̀ sínú ọgbà àlìjẹ́nnà onídẹ̀ra. Kàyéfì tó ṣẹlẹ̀ níbi ikú Abu Sufyan, ẹ̀kọ́ ńlá ni kàyéfì yìí ó jẹ́ fún èmi, tó sì yẹ kó jẹ́ fún gbogbo ẹni tí ó bá mọ̀ pé òun ó dé síwájú Ọlọ́run. Irú kàyéfì wo ló ṣẹlẹ̀ ńbẹ̀? Nígbà tí Abu Sufyan kú, ọ̀pọ̀lọpọ̀ ń banújẹ́, èmi náà ń banújẹ́ o, torí ìbànújẹ́ ńlá gbáà ni o, ìbànújẹ́ ńlá gbáà gidi ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam tó nígbàgbọ́ nínú Ọlọ́run àti Ànábì sallallahu alaihi wasallam, tó nígbàgbọ́ pé khairihi wa sharrihi minallahi ta'ala, bóyá dáadáa ni o àbí ìdàkejì rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá. Ó yẹ kó ikú Abu Sufyan yẹ kó kọ́ wa ní ẹ̀kọ́ wo ló yẹ kó kọ́ wa ní pé tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n kírun sí, gbogbo àwọn tó wá síbi ìsìnkú Abu Sufyan, ẹ wo gbogbo àwọn èèyàn tó wá bẹ̀. Tẹ́ ẹ bá wo gbogbo wọn dáadáa, ikímọ̀ kan mo fẹ́ ká mú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, tẹ́ ẹ bá wo gbogbo wọn dáadáa láti òkè délẹ̀ gbọ̀n, ẹni tó súnmọ́ ni pé ìdá 90 ó lé 9, àbí ká sọ pé 90 gérégé, àwọn tó wá kírun bẹ̀ wọ́n, àwọn tí ò ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ni. Àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo Ọlọ́run bí ògóńgó ni. Ìyẹn sọ pé wọn ò dẹ́ṣẹ̀ o, ẹ má sì mí gbọ́, ìyẹn sọ pé wọn ò ṣẹ̀ Ọlọ́run o, ìyẹn sọ pé àwọn náà ní kùdìẹ̀kudiẹ wọn, ṣùgbọ́n nípa pé ẹbọ, pé nǹkan kan mìíràn tó wà lẹ́yìn Ọlọ́run, tẹ́ bá gbogbo àwọn tó wá kírun bẹ̀ wọ́n, tó wá kírun sí Abu Sufyan lára, ẹ mọ̀ pé alhamdulilayi mashallah, ẹni wọ́n kúkú ẹni re. Àkọ́kọ́ ikú wọn, ikú ṣẹ̀yídì ni, ikú tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé tí èèyàn bá kú, èèyàn ò ní ṣèṣirò iṣẹ́. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì ni pé Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún wa pé tí mùsùlùmí kan bá kú, tí mùsùlùmí 40 tí ṣe 40 lédè Gẹ̀ẹ́sì, tí wọn ò ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run, tí wọ́n wá kírun sí la, yóò wọ àlìjẹ́nnà. Àmọ́ lónìí, ẹ jẹ́ a jọ bira wa léèrè, ẹ jẹ́ a wo irú àwọn mùsùlùmí tí ń kú lónìí, irú àwọn mùsùlùmí wo ní lọ kírun sí àlá. Ẹ̀kọ́ tí ikímọ̀ tí mo fẹ́ ká mú nínú ọ̀rọ̀ ẹnu, irú àwọn mùsùlùmí wo ló wá kírun sí Abu Sufyan lára, irú àwọn mùsùlùmí wo ló wá kírun sí Abu Sufyan lára, ẹ wo wọn lọ, ẹ wo gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn lọ. Ànábì sallallahu alaihi wasallam ó ní ṣòkòtò wa kò gbọdọ̀ pa àgbọ̀ tẹ ṣòkòtò mọ́lẹ̀, kò gbọdọ̀ kọjá kókósẹ̀. Ẹ wo àwọn tó wà ń bẹ̀ ń lọ, ìran wo ni wọ́n? Ẹ wo àwọn tí wọ́n kírun sí Abu Sufyan lára, ìran wo ni wọ́n? Ṣé ìran àwọn tí wọ́n ń tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam ni, àbí ìran àwọn tí wọ́n ń tẹ̀lé fẹ̀ẹ́nú? Èyí nǹkan la fẹ́ lò, ṣùgbọ́n ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ọmọ ìyá mi, tọ ọmọra rẹ sí mùsùlùmí, mọ́ torí ipa yóò bu ọ, mọ́ torí ipò ọ̀fẹ́ gba yìí. Tó bá jẹ́ pé Abu Sufyan nígbà tí wọ́n wà láyé, tó bá jẹ́ pé wọ́n torí pé wọ́n fẹ́ gba yìí, àbí wọ́n fẹ́ dá lọ́dọ̀ àwọn èèyàn, àbí wọ́n fẹ́ wo ẹnu àwọn èèyàn, wọ́n fẹ́ tẹ̀rí ẹ̀sìn wọn bá fún ẹnu àwọn èèyàn, bí ó ṣe tán náà ló ṣe tán yìí o. Tó bá jẹ́ pé Abu Sufyan wọ́n fẹ́ wo pé àwọn fẹ́ táwọn èèyàn comment section lórí ọ̀rọ̀ táwọn máa ń sọ, mẹ́sì máa ń sòdodo, tí wọ́n á dẹ̀, tí wọ́n láwọn fẹ́ pé wọ́n fẹ́ máa twist ọ̀rọ̀ wọn torí àwọn láti fi máa pọ́n àwọn èèyàn kan lé, dẹ̀tọ́ lọ́nlẹ̀, bí ó ṣe tán náà rí o, ó ti tán nù o. Ṣùgbọ́n ní tèmi fẹ́ ká ló ń bẹ̀ ni pé mọ ibi tó tora rẹ mọ́ o. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, èmi ojúlówó ọmọ Yorùbá tí orúkọ mi ń jẹ́ Murtado. Lónìí mo tún wá ń fi rinlẹ̀ ní gbangba fún gbogbo ayé pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu
mo jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run tí ó pè méjì tí ó sì kankan téèyàn tó máa jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run. Kò sí nǹkan tá lọ dé bá tó kọjá Ọlọ́run, kò sí nǹkan tí ó pa wá tó kọjá Ọlọ́run. Lẹ́yìn náà mo jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni tí ó làbúlà fẹ́ pé òun ni ó sì pẹ́ wájọ́ pé ẹgbẹ́ndé àlìkìyámọ̀. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ dákun, àmọ́ ìgbà tí títán ó dé bó ní kálukú wa. Gbogbo ìgbà tí tán bá dé tó bá dé bá èmi tí mò ń sọ̀rọ̀, ìgbà tí tán bá dé bá mi, à ń bẹ lọ́nà àna ẹ̀kọ́ mọ́ ti dé bá o, ṣùgbọ́n gbogbo ìgbà tó bá dé, ẹ̀yin ọmọ ìyá mi, oore kan tẹ́ ẹ lè ṣe fún mi tínú mi ó dùn ni pé ìwọ tó bá mọ̀ pé o ò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run, tó ò ṣe kí ni, tó ò ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run, tó sì mú nǹkan kan pẹ̀lú Ọlọ́run, tó ò gbà pé gbẹ́rẹ́ kan àbí nǹkan kan tó lè ṣàánú rẹ kó lè ṣe kankan fún ọ lẹ́yìn Ọlọ́run. Dákun, ìwọ ni ó débi ìsìnkú mi, ìwọ ni kó ṣe kí ni, kó o débi ìsìnkú mi, ní tẹ́ ẹ ṣe kẹ́ ẹ tọrọ fún mi. Gbogbo pé kí lọmọ ọ̀jẹ̀ gbà wo, Ọlọ́run ti kọ́ tó ń kálukú ọ̀jẹ̀ mọ́. Ẹ̀yin ọmọ ìyá mi, ọ̀rọ̀ tí mo sọ lónìí, ẹ̀yin ọmọ ìyá mi ìjẹ́ mùsùlùmí, ẹ̀yin ni mo darí ọ̀rọ̀ mi kọ. Mo bá Abu Sufyan dúpẹ́ o, mo bá wọn dúpẹ́ lórí wọn kú lórí Islam, wọ́n ṣe Islam kù, wọ́n sì pe ikú tánà bíi ti ìròyìn rẹ̀ pé ẹ ń bá ikú kú rẹ̀ kò ní rojọ́ lálìkìyámọ̀. Wọ́n sì ti ṣiṣẹ́ Ọlọ́run kú. Èmi náà wá ń bẹ lọ́run kọ́lọ́run jẹ́ kí èmi náà lè ṣe bẹ́ẹ̀ o, kọ́nà ọba kọ́ gba àbọ̀ ti ẹnìkọ̀ọ̀kan wa náà. Gbogbo ọmọ Yorùbá, èyí tí mo ní sọ lónìí rèé o, ó dàbọ̀ o, a ó tún máa pàdé. Salamu alaykum wa rahmatullahi wa barakatuh.